Àwáyé ikú kò sí, àìsàn ní aríwò, kò sẹ́ni tó lè rí tọ́lọ́jọ́ ṣe. Àgbà òṣèré Ọláníyì Rájí tí gbogbo àwọn èèyàn mọ̀ sí bàbá Atoli ti ṣe bẹ́ẹ̀ dágbére fáyé. Nínú oṣù kẹta ọdún yìí ni a fi síta ipò tí ìlera wọn wà lórí ìdùbúlẹ̀ àìsàn, tí àwọn ẹbí, olólùfẹ́ àti àwọn ẹgbẹ́ òṣèré káàkiri nílẹ̀ yìí sì dìde fún ìrànlọ́wọ́ wọn, ṣùgbọ́n Ọlọ́run sọ wípé wọ́n ti dé bus stop wọn báyìí. Kí Ọlọ́run kí ó dúró ti ẹbí àti ará eléyìí tí wọ́n fi sílẹ̀. Orúkọ tèmi ni Ọláníyì Rájí Atọ́lágbé. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà àtẹni tó wà lókè òkun àtẹni tó wà Nàìjíríà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, gbogbo orí tẹ́ ẹ ṣe fún mi. Mo dúpẹ́ o, lágbára Ọlọ́run àtẹ̀yìn àti ìdílé yín ẹ ní fàìsàn ló gbà. Mo dúpẹ́ látòrí pírẹsidẹ́ǹtì wa, mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ tampan, látòrí pírẹsidẹ́ǹtì wa Bọ́lájí Amúsàn lórí gọ́fúnà wa. Mo dúpẹ́ o, Mrs. Ezusu, mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá. Mo tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọmọ Nàìjíríà lọ́kùnrin lóbìnrin tẹ́ ń sẹ́ǹdì owó sí mi lójoojúmọ́. Mo dúpẹ́ o, ẹ̀bẹ̀ ni mo wá bẹ̀. Ẹ dákun, àwọ̀ ò tí ì kájú ìlú náà o. Ibi tẹ́ gbé mú owó yín láti Ọlọ́run, ibi ò ní gbé. Mọ ibi tẹ́ gbé mú nítorí pé ojú yín ò ní fọ́. Ẹni tójú rẹ̀ bá fọ́ ni ò ní mọ ibi tó ti mú, ojú yín ò ní fọ́ o. Àìsàn náà kò wá ní pò lórí mi, kò bọ́ sórí yín lágbára Ọlọ́run. Ẹ ní fàìsàn ló gbà o. Ẹ ṣé mo dúpẹ́ o. Thank you very much. Mo tún wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ ọmọ mi kan, Abímbọ́lá, òní social secretary Tampan Lagos State. Gbogbo ibi tí mò ń wò lọ́sibítù àjọ ń wò ni. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ gan o. Mo dúpẹ́ lọ́wọ́ Folúkẹ́ Dáramọ́lá náà. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gan. Mo dúpẹ́ lọ́wọ́ Yèyé Olúpẹ̀wù. Mo tún wá dúpẹ́ lọ́wọ́ Níyì. Gbogbo àwọn tí wọ́n ń ṣùgbọ́n mi tó jẹ́ pé wọ́n ń gbé mi jáde, wọ́n ń tẹ̀lé mi kiri nìyẹn. Gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí, gbogbo ẹ̀ làwọn ọmọ ẹ̀ náà ní a wá sí fún mi. Pàṣókà, Níyì, gbogbo ìjà tí ń lọ lọ́wọ́lọ́wọ́ ń ta báyìí. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run àtọpẹ́lọpẹ́ rẹ̀ ni. Gbogbo bí mo ṣe wá ń lọ tí mò ń bọ̀, ọmọ asọ́sà yìí Abímbọ́lá kò fi mí lẹ̀ nígbà kọ̀ọ̀kan. Ọlọ́run bò ní fóònù náà lẹ́ o. Lágbára Ọlọ́run àtòun àti ìdílé rẹ̀ wọn ní fàìsàn ló gbà o. Àfi tí ẹlẹ́gbọ́ tẹ́ni ẹlẹ́ni, Ọlọ́run ní bá gbó tiẹ̀. Ọlọ́run bá mi lọ́jọ́ òní yọ́ bẹ́ẹ̀ náà gbèrú yín o. Bóyá màmá, Ọlọ́run ní kún yín ní ipá. Báwo ni ọ̀rọ̀ ṣe lọ? Báwo ló ṣe bẹ̀rẹ̀ yẹn? Ibi tẹ́ bá dé yìí ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. Mo dúpẹ́ lọ́wọ́ yín o. Orúkọ tèmi ni Ọláìdé Rájí, táwọn èèyàn mọ̀ sí ìyá Atoli. Wọ́n ti bẹ̀rẹ̀ sickness láti May last year. So ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ bí eré la pé a gbé wọn lọ sí hospital kan ní Ìmẹ̀rùn Femtech. Wọ́n lò like 4 days níbẹ̀. A gbé wọn wálé láti bẹ̀ torí a rò pé bóyá kò sí nǹkan kan mọ́ ni. But later a rí pé nǹkan yìí tún pọ̀ sí àwọn èèyàn bá ní ká lọ FMC l'Abẹ́òkúta la bá lọ. A ti rìnrìn àjò yẹn lọ sí FMC, a ti ṣe test, ṣe gbogbo nǹkan, ti náwó gan. Ó kù bí ọjọ́ mélòó kan ṣe operation fún wọn. Wọ́n bá strike ní last year yẹn. Gbogbo èèyàn ló mọ̀ pé àwọn hospital kan wọ́n strike ní Nàìjíríà. Wọ́n bá strike, a bá wálé. Àwọn wò pé wọ́n resume, but wọ́n resume débi pé kíní yẹn àìsàn yẹn tún ti wọ̀ wọ́n lára gan. Bá tún ṣe gba ọ̀nà Amadea hospital lọ nìyẹn. Amadea yẹn ṣá là ń lò títí. Nígbà tó dé stage kan, wọ́n admit wọn lákọ̀ọ́kọ́. Àwálé, ìgbà tó tún yá ẹlẹ́ẹ̀kejì,
a tún gbé wọn lọ wọ́n admit wọn lẹ́lẹ́kejì so dókítà kan ló wá wò wá nǹkan tó ń ṣe wọ́n yìí ò yé òun ká lọ ṣe test wọ́n fi ambulance gbé wa lọ sí Surulere a ṣe test àti wọ́n máa fi gba result test wọ́n ní nǹkan tó ń ṣe wọ́n yìí agbára àwọn ò gbé ní Ahmadiyya àwọn wá ní àṣelú FMC àwa ní ibẹ̀ náà là ń lọ tẹ́lẹ̀ pé ó kù díẹ̀ kí wọ́n ṣe operation fún wọn ni wọ́n strike náà bá ní òkè pé ká padà lọ síbẹ̀ pẹ̀lú test tá a ṣe àwọn náà dẹ̀ fún wa ní lẹ́tà tó fi transfer wa lọ sọ́hun yẹn bàtà dẹ̀ débẹ̀ wọ́n ṣe operation yẹn fún wọn àwọn èèyàn náwó gan àwọn èèyàn try fún wa gan gbogbo ẹgbẹ́ tampan pátápátá torí mi lè sọ pé ẹnìkan gbogbo àwọn so-called stars nídìí iṣẹ́ ẹgbẹ́ tampan yìí wọ́n try fún wa gan aṣọ operation yẹn successful débi pé inú wa dùn pé Ọlọ́run ti ṣe ìyanu bó bá tún ṣe délé àìsàn yìí tún bẹ̀rẹ̀ wá bẹ̀rẹ̀ débi pé ó ti wá pọ̀ ju agbára wa lọ àti náwó gan àwọn èèyàn dìde mọ́ wa wọ́n help wa gan but still náà wọn ti wà okay so dókítà kan náà wá fẹ́ help wa báyìí láti sọ pé bóyá àwọn máa tún help wa for another operation òun la tún ṣe òun ló ṣá ẹnu ẹ̀ láwọn ṣá wà ṣá mi tí ẹ mọ̀ tí mo lè sọ. ẹ kú tọ́jú wọn mà Ọlọ́run ní pín gbogbo wa nípa ẹ jẹ́ kí irú ìrànlọ́wọ́ gan lè fẹ́ báyìí ẹ sọ fáwọn ọmọ Nàìjíríà kan lè gbọ́. mo lọ ọmọ Nàìjíríà pé ìrànlọ́wọ́ náà la nílò ìrànlọ́wọ́ la nílò láti lè a nídìí owó tá a fẹ́ ná fún wọn ká lè gbé wọn dìde kúrò lójú kan tí wọ́n bá kú kò sí èrè kankan fún wa bí kò ṣe pé kí wọ́n wà láàyè èmi ní ìgbàgbọ́ nínú Ọlọ́run tí mò ń sìn wípé àwa kì yóò kú ikú kan bí kò ṣe yíyè èmi sì rè má jẹ̀mú èmi àti Ọlọ́run mi ni wípé mi ní ṣòpọ̀ ọ̀sán gangan ṣùgbọ́n ó kù sọ́wọ́ èèyàn ọmọ Nàìjíríà àti gbogbo àgbáyé ibi tí ohun yìí dé kẹràn wá lọ́wọ́. wà á gbọ́dọ̀ fárí àti òru kó di takàlà gbogbo kí n sọ pọ̀ bẹ́ẹ̀ mú mọ́ ẹgbẹ́ tampan nìkan kọ́ ni mo dúpẹ́ lọ́wọ́ rẹ o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo òṣèré tí ń bẹ Nàìjíríà àtòníjùjú àtònífújì gbogbo wọn náà ni wọ́n ń tọ́jú mi lọ́tọ̀ lọ́sì lágbára Ọlọ́run ìràwọ̀ yín ò ní wọ́ mi o ẹ̀ náà ẹ̀ ní fàìsàn ló gbá o mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé.